ẹ lárọ̀ wá kó wá gbààyè rẹ o ẹ lárọ̀ wá kí ó wá gbààyè rẹ o káwọn àjòjì kí wọ́n mọ̀ gbààyè rẹ tán kí àwọn àjòjì kí wọ́n mọ̀ gbààyè rẹ tán o ẹ lárọ̀ wá kó wá gbààyè rẹ o. mo tún sọ pé kò lè ṣòro fẹ́lẹ́sìn ìṣẹ̀ṣe kò lè ṣòro fẹ́lẹ́sìn ìṣẹ̀ṣe ìgbàgbọ́ wa dúró ní orí òtítọ́ ìgbàgbọ́ wa dúró ní orí òtítọ́ o kò lè ṣòro fẹ́lẹ́sìn ìṣẹ̀ṣe. mo kí wa pé a kú ọjọ́ méjì kú ọjọ́ mẹ́ta pàápàá jùlọ lórí ayélujára yìí tá a mọ̀ sí Facebook yìí mo fẹ́ kí ẹ bá mi gbìyànjú láti subscribe sórí YouTube channel mi nítorí pé àwọn àlàyé ń bẹ tá a fẹ́ máa ṣe tó jẹ́ pé bá a ṣe ń ṣe níṣẹ́jú mẹ́wàá mẹ́sàn-án mẹ́jọ yìí kò dára tó. àwọn àlàyé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àǹfààní àwa tí a ti mọ̀ ẹ̀yẹ kan ẹ lọ sí orí YouTube kẹ́ra tẹ Evangelist Adéfá Ìwàlẹ̀sìn ẹ subscribe sórí ẹ jẹ́ ká máa gbádùn ara wa ṣùgbọ́n mo rò pé lórí ti Facebook ó ti tó ọjọ́ méjì mẹ́ta tá a ti bára wa sọ̀rọ̀ léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ló jẹ́ kí a tún bára wa sọ yìí pé ká fi pera wa sí ìpè ọ̀nà ìrìn àjò náà torí pé ìpè ìgbàlà ojú ọ̀nà ìgbàlà fún àwọn ẹni ìgbàlà ni là ń pè wá sí nítorí pé ìṣẹ̀ṣe tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tá à ń jíhìn rere rẹ̀ yìí tá à ń ṣàlàyé rẹ̀ yìí òun náà ni gbogbo ìṣẹ̀ṣe ní ti mùsùlùmí ìṣẹ̀ṣe ní ti christianity nínú ẹ̀ náà ni wọ́n ti mú gbogbo ohun tí wọ́n ń ṣe nínú ìṣẹ̀ṣe tìbílẹ̀ à ń bàbá wa nínú kòkò dúdú lẹ̀kọ́ funfun wa náà ló ti jáde ara wọn ni wọ́n ti jáde ẹni tí ó bá bani lórin jẹ́ ẹni ọlọ́rẹ̀ gbé orin láti dí o nítorí kó lè bá a ṣe da ìlú rú ṣùgbọ́n bí ènìyàn bá ti mọ ìpìlẹ̀ ẹ wá àwọn South America wọn ò gba ìrun kíkí láàyè lọ́dọ̀ wọn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni mò ń sọ o wọ́n gbà fún ìṣẹ̀ṣe wọn wọ́n sì gbà pé ilẹ̀ Yorùbá wa níbí ilẹ̀ kóòtù òjìrè tá a mọ̀ níbí pàápàá jùlọ Ilé Ifẹ̀ pé ibẹ̀ ni orírun àwọn ó yé àwọn tó yé ṣùgbọ́n ẹ̀sìn ti da ọpọlọ àwọn míì kodò èyí tí wọ́n fi máa fi ọwọ́ ọ̀tún àtọwọ́ méjèèjì júwèé lé bàbá wọn ọwọ́ òsì báyìí ni wọ́n máa nà tí wọ́n máa sọ pé àwọn ò jẹ́ bà mọ́ ilé Ọ̀ṣun Fíadé ó ti dilé Olúwa Fíadé àti gbogbo orígbè orúkọ tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ẹlòmíì àti ẹ̀tún sọ wọn á ní gbogbo ń tà ń sọ eléyìí tí ò lákọsílẹ̀ nínú Ifá ọ̀rọ̀ Ifá tá à ń sọ yìí ó jẹ́ ohun tó ní àkọsílẹ̀ àkọ́kọ́ láti ṣàlàyé nítorí pé ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré mú wá fún wa tí a bá kọ èjì ogbè ní alphabet ìyẹn ní ti alphabet ti tèdè òyìnbó tàbí ti Yorùbá wa àwa tún tẹ èjì ogbè ní títẹ odù bá ṣe máa ń tẹ yẹn ẹ̀rí bá ń bí nígbà tá a wá tẹ bóyá èjì ogbè ní alphabet la kọ sọ́wọ́ ọ̀tún yìí èjì ogbè ní ti symbol ńlá kọ sí ọwọ́ òsì yìí tí a bá wá mú èjì ogbè ti alphabet tá a bá dojú ẹ̀ dé ó ń túmọ̀ sí pé èyí tó wà lọ́wọ́ èjì ogbè la máa pè é èyí tó wà níbí náà tá a bá dojú ẹ̀ dé tá a bá síjú eléyìí èjì ogbè náà ni a máa pè é ṣe rí èyí tá à ń tẹ̀ yẹn bá a ṣe ń tẹ̀hún ìyẹn ni àkọsílẹ̀ àkọ́kọ́ làwa babaláwo la fi máa ń sọ pé ilẹ̀ la tẹ̀ kó tó di pé a tẹ ọpọ́n nígbà tí ní àjò tó bá wá rí bẹ́ẹ̀ ìmọ̀ tẹ odù ọ̀rọ̀ sílẹ̀ ń ló jẹ́ ká máa rí ọ̀rọ̀ sọ láwọn àkókò tá à ń sọ yìí torí pé gbogbo ohun tá à ń sọ yìí ká láwọn odù yìí ọ̀bá sí ní àkọsílẹ̀ ní ìtẹ̀sílẹ̀ ni ṣùgbọ́n ohun táyé ń sọ nípa rẹ̀ ní pàápàá jùlọ ni pé ká jẹ́ kó bẹ nínú tákàdá pé tó bá ti bẹ nínú ìwé yóò rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n kò sí aburú nínú bí o bá nífẹ̀ẹ́ sí bí a ti tẹ̀ lójú ọpọ́n bí o bá nífẹ̀ẹ́ sí bí a ṣe máa ń tẹ̀ nílẹ̀ yẹn láti jẹ́ kí o kọ́ nípa ti bàbá rẹ ìyá rẹ ìdílé rẹ ìran rẹ pẹ̀lú nítorí pé bí ẹ bá wo òǹkà eléyìí tí à ń tẹ̀ yìí
òǹkà yìí gangan dùn ún wò lójú ó sì fẹ́ẹ́ dùn ún kà ju bí wọ́n bá kọ èdè ti China sílẹ̀ lọ kálá bá nífẹ̀ẹ́ sí ni ohun tá à ń kọ sílẹ̀ yìí náà láàfin máa kọ èdè ọ̀rọ̀ síra wa òun láàfin máa ṣàlàyé gbogbo ohun tí ń bẹ nílé ayé pátá láti fi odù ọ̀rọ̀ wọ̀nyí láti fi kọ sílẹ̀ ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi nílé lákòókò bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó rí bí ìdúró rẹ ẹsẹ̀ ẹ̀fà kan tá a fi tẹ odù ọ̀rọ̀ sílẹ̀ ni kí ni ọ́ ẹsẹ̀ kan ọ̀sẹ̀ orí rẹ ọ̀kan apá rẹ èjì ikùn rẹ ọ̀kan ẹsẹ̀ rẹ méjèèjì wàá rí pé ẹsẹ̀ kan ọ̀sẹ̀ ó ti pé nínú ifá tá a ti wá ń sọ ìta ti ń jẹ́ kó wá pé gbogbo ìṣẹ̀ṣe àtọ̀húnrìnwá pátá nínú ìṣẹ̀ṣe tán bàbá wa tá a jẹ́ orírun ibẹ̀ ni wọ́n ti mú gbogbo ẹ̀ bí a bá fẹ́ tẹfá ọwọ́ òsì láti bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ tẹ̀ kó tó di pa tẹ ọwọ́ ọ̀tún látọwọ́ òsì láti máa tẹ ifá yẹn wá sí ọwọ́ ti ọ̀tún bí wọ́n bá sì fẹ́ kọ kéwú ńkọ́ ṣebí látọwọ́ òsì iná ni wọ́n ti kọ ìrìn àjò wá sí ọwọ́ ọ̀tún bákan náà ẹ̀yin tún jẹ́ kí n tún ṣàlàyé fún wa o ǹjẹ́ mọ̀ pé ìmọ̀ há ẹ̀há kí a máa daṣọ bo obìnrin lójú tó túmọ̀ sí pé ọkọ nìkan ló lẹ́tọ̀ọ́ láti fojú kan ìyàwó ẹ̀ nìkan tẹ́nìkan kan ò ní fojú kan mọ́ ǹjẹ́ mọ̀ pé nínú ìṣẹ̀ṣe ni ló ti jáde bẹ́ẹ̀ nìkan kan ò bá ti break record yẹn ṣáájú mi bó tiẹ̀ fẹ́ ṣe gan kó jẹ́ pé ńgbà tí ọlá bá dé tọ́lá bá dé màá wá fẹ́mìrin léyìí tó jẹ́ pé nípa ẹ̀há ńlá fi ha léyìí tí ọ̀wá pẹ́ tí ọ̀wá tiẹ̀ tó jìnnà á ṣètò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ pé ẹlẹ́hàá ó dúró tó máa sọ̀rọ̀ ìṣẹ̀ṣe babaláwo náà ó dúró tó máa sọ̀rọ̀ ìṣẹ̀ṣe jẹ́ kí n sọ fún ọ eléyìí yóò jẹ́ ká ṣàlàyé ohun tá à ń pè ní odù ló gbòòjè sásá mójú ẹkùn sun ọ̀rẹ́ wà ẹkùn tí dákòlòkò ló yíra ká òun ni obìnrin tó jẹ́ pé Ọ̀rúnmìlà fẹ́ tó jẹ́ ìyàwó Ọ̀rúnmìlà tó jẹ́ pé kò sí èèyàn kankan tó fojú kan odù rí láyé bí kìí ṣe ọkọ rẹ̀ ó ti ń yí àwọn babaláwo tí wọ́n ń bẹ nínú ilé bí kìí ṣe ọkọ rẹ̀ bàbá wa rí babaláwo tó bá lọ́lá tó nífọ̀n léèkánná tó tó ṣe tó lóhùn fẹ́bìnrin yìí jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé o ò nílò láti fojú kẹ́ni kankan lẹ́yìn mi ọkọ rẹ ó ti di ṣíṣe nìyẹn ká mọ há ẹ̀há mo pè lédè bá ní ká daṣọ bojú obìnrin ká ní kẹ́lòmíì ọmọ rí lẹ́yìn ọkọ ẹni nínú ìṣẹ̀ṣe ti bàbá rẹ tó nífẹ̀ẹ́ sí tó ń ṣe báyìí náà ló ti jáde o mo wá ń ṣàdéhùn pé lẹ́yìn eléyìí a ó sọ̀rọ̀ nípa tí ń jẹ́ odùlógbòòjé kó lè bá a ṣe yé wa tẹ̀síwájú bákan náà bá a ṣe tún ṣàlàyé wa nígbà tí a bá ń sọ pé ẹjẹ́ á pe fáwọn kí fáwọn lè bá jẹ́ ẹjẹ́ á pe ọ̀pẹ̀ kọ́pẹ̀ ó lè bá fọhùn ṣé bí ifá là ń pè àwa nígbàgbọ́ pé bí a bá ti pe ifá máa jẹ́ wa a ó pè yọ̀rọ̀ ẹ̀làrọ̀ wá ọwọ́ àjẹkù ọwọ́ àjẹjà ọwọ́ àjẹwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí a ṣe ń tẹ̀síwájú bí a ṣe ń pè yìí bẹ́ẹ̀ lọ jẹ́ pé ìjálá ìnire ti ọdẹ Ṣàngó pípè bàbá pé ọmọ ajẹ́ wa ẹ wá jẹ́ ká lọ rèé fi òdiwọ̀n ọ̀rọ̀ yẹn ká wá lọ rèé fi wé nígbà tí a bá sọ pé ẹ jẹ́ á lọ rèé pe ìrun ẹ rí i pé story yẹn ò clear kí ni ìrun tá a fẹ́ lọ rèé pè tá a bá pe ìrun ta ló máa jẹ́ wa ó sì ń túmọ̀ sí gẹ́gẹ́ bí òye tèmi ni pé a sọ pé a fẹ́ lọ pèrún pé ẹ jẹ́ ká lọ pe àwọn ènìyàn láti jẹ́ kí wọ́n wá jọ́sìn fún Allah ìyẹn lọ́nà tiwọn ṣé àwọn ènìyàn ní ń jẹ́ ìrun ni láti ṣàlàyé ẹ̀ fún wa kó yé wa a fẹ́ lọ pe ìrun Ifá la lè pè tó lè jẹ́ wa Ṣàngó la lè pè tó lè jẹ́ wa Ọ̀ṣun la lè pè ló lè jẹ́ wa ọmọ ló lè pe bàbá ẹ̀ tó lè jẹ́ ọkọ ló lè pe aya tó lè jẹ́ ṣùgbọ́n tá a bá sọ pé a fẹ́ lọ rèé pe ìrun story yẹn kò clear kí ni ń jẹ́ ìrun tá a fẹ́ lọ rèé pè mi ń sọ̀rọ̀ àtakò àlàyé la nílò ohun tí ò bá yé wa nílànà ìṣẹ̀ṣe náà ẹ jẹ́ káwa náà béèrè ká sì ṣàlàyé ẹ̀ fúnra wa nítorí pé a béèrè ọ̀nà kì í ṣìnà adébá fún dídí kù di eléyìí tí í ṣe baálẹ̀ ọjà à ń béèrè ni ká lè bá a ṣe sọ̀rọ̀ àlàyé kó lè bá a ṣe yé ara wa ìrun pípè kí ni ìtumọ̀ rẹ̀ pé a fẹ́ lọ rèé pèrun bákan náà gbàjọba ń sọ̀rọ̀ pé ẹni tó bá bẹ́ ànábì ọbẹ̀ ànábì èbẹ́ èèyàn ògùn ní máa bẹ́já ògùn ní máa bẹ́já àṣàkáṣà la fi ń ba ìṣẹ̀ṣe ẹ̀tọ́ àti tó nítumọ̀ nínú ìṣẹ̀ṣe àwọn bàbá wa
la fi ń bà á jẹ́. Ṣùgbọ́n lẹ́yìn eléyìí ẹ jẹ́ kí n sáré mú wa lọ sínú odù Ifá kan níbi tá a ti mọ̀ pé Ifá ti rọ̀dé, Ọ̀rúnmìlà ti rọ̀dé láti jẹ́ kí ọwọ́ àgbà ilẹ̀ rẹ̀. Ọ̀rúnmìlà ní sàkété lẹ́lẹ́wù rin adífá fún Ọ̀rúnmìlà òpìtàn Ifá orí di ayé tán yóò tún lọ rè rí di òdi ọ̀run wọn ní kọ́ kalẹ̀ ọjà rẹ̀ bọ́ ní kó mú ṣe. Ọ̀rúnmìlà lẹni tá a gbéṣẹ́ ilé ayé tá a gbé fún ayé èyí tá a wà nínú rẹ̀ yìí èyí tí Olódùmarè fún Ọ̀rúnmìlà láti tẹ̀ ni. Nítorí pé ayé ti ìgbà àkọ́kọ́ ńláyé tí òrìṣà alátẹ̀. Ohun tó wá máa ń mú ìtàn kóòtù òjíire tí máa fi wọ́ lójú wa ni pé sẹ́rí ìtàn àti ìgbà ayé tó parẹ́ àti ìtàn ayé èyí tá a wà nínú rẹ̀ yìí a ti da ìtàn pọ̀ kò jẹ́ káwọn nǹkan kan ó lójútùú ni ò jẹ́ kó yé wa. Ṣùgbọ́n sísọ ló máa ń mú ara ọ̀rọ̀ dá a ó máa yànnà náà fún wa ní ìkọ̀ọ̀kan bí àkókò ìrìn àjò náà bọ́ bá ti ń tó. Sàkété lẹ́lẹ́wù rin adífá fún Ọ̀rúnmìlà òpìtàn bàbá òrí di ayé tán yóò tún lọ rè rí di òdi ọ̀run. Nígbà tí Ọ̀rúnmìlà wá parí iṣẹ́ ayé yìí tó ń padà lọ sóde ọ̀run ọmọ aráyé wá ń bi Ọ̀rúnmìlà léèrè wọ́n ní bàbá bí o ṣe ń lọ yìí nígbà wo lẹ máa dé, ìgbà wo lẹ ń bọ̀ padà. Ifá dá wọn lóhùn Ọ̀rúnmìlà lóhùn padà bọ̀ wọ́n ní nígbà wo ni bàbá ó ló dìgbà tí ọ̀rọ̀ bá ń pewé. Wọ́n ní ọ̀rọ̀ pewé bàbá ẹ̀ wá mọ́ ni ìran ọ̀rọ̀ ò lè pewé. Ọ̀rúnmìlà lóhùn ń bọ̀ wọ́n ní bàbá nígbà wo lọ ń bọ̀ wá. Ọ̀rúnmìlà ló dìgbà tí àfòmọ́ tí bá ń fe gbò lélẹ̀. Àfòmọ́ tí bá ń fi egbò lélẹ̀ ìran àfòmọ́ ò lè légbò. Bàbá ṣe ẹ̀ wá ni Ọ̀rúnmìlà lóhùn ń bọ̀ wá sílé ayé padà wọ́n ní nígbà wo l'Ọ̀rúnmìlà ń bọ̀ wá. Ó ló dìgbà tó kúta nú omi tí bá ń rú ṣẹ̀gíṣẹ̀gí tó wá bolẹ̀ tí òjì rẹ̀ sì boni tójú tó dán arẹrẹ lọ. Wọ́n ní bàbá ẹ̀ wá mọ́ torí gbogbo ìtẹ́ ẹ sọ yìí kò sí àlẹ́ ìtí ọ̀sẹ̀ ní inú rẹ̀. Ọ̀rúnmìlà wá jẹ́ pé ó ní òwe lòun fi ń pa Ọ̀rúnmìlà lòun fi ń pa òwe ni. Ṣé ẹ mọ̀ pé òwe lẹ́sìn ọ̀rọ̀ náà sì ni ẹ̀sìn òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi wá jáde. Gbogbo tí ń jẹ́ òwe tá a máa pa tá a máa sọ pé ọ̀rọ̀ àgbà kì ó sí ọ̀rọ̀ àgbà kankan níbì kan ọ̀rọ̀ Ifá ni gbogbo ẹ̀. Tá a bá fẹ́ mọ rírì tá a fẹ́ mọ sọ ní pàtàkì kákan mọ sọ pé Ifá sọ pé ká mọ̀ sọ pé àgbà kan sọ àgbà léèbo torí pé àgbà tẹ́ ẹ sọ pé lágbájá ni máa ń sọ yẹn bẹ́ẹ̀ bá tó bí àgbà ni ó tún sọ pé báwọn àgbà ṣe máa ṣe sọnù tá a bá tó lọ rèé bí àgbà wọn títí tá a fi kan orírun ọ̀rọ̀ wọn tá a fi mọ̀ pé àṣé Ọ̀rúnmìlà àṣé àwọn irúnmọlẹ̀ ló sọ̀rọ̀ yìí àwọn àgbà yìí kankan ò sí lóde ayé bí kì í ṣe àwọn òjíṣẹ́ Olódùmarè pàápàá jùlọ Ọ̀rúnmìlà ní tá a fi ṣe ọ̀rọ̀ yìí tá a fi rán. Ọ̀rúnmìlà wá ní gbogbo ohun tóun pa lówe yìí ó ní ẹni pé Ọ̀rúnmìlà ní nígbà tí ọ̀rọ̀ ń pewé tóun fá tóun sọ yìí ó ní àkókò yìí nígbà tí kò ní sí òtítọ́ nílé ayé mọ́ tó jẹ́ pé irọ́ ni ó wá gba gbogbo ayé kan. Ǹjẹ́ láyé tá a wà lákòókò yìí ní pàápàá jùlọ sótìtọ́ tún kù láyé ta ni olótìtọ́ ọ̀hún tí ń bẹ nílé ayé. Babaláwo ti di onírọ́ àáfàá ti di onírọ́ wòlíì ti di onírọ́ oníkálukú ní parọ́ tà ni wọ́n ń túrọ́ tàbí èlùbọ́. A ò fẹ́ mọ èpò nínú àlìkámà mo yá ọ̀rọ̀ yẹn lò ní tèmi ni o. A ò fẹ́ mọ olótìtọ́ nínú ọ̀pàrọ̀ mọ́ nílé ayé. Àwọn ìmọ̀ sọ̀rọ̀ wọ̀nyí ó ti fi hàn láti jẹ́ kó yé wa pé Ifá lọ́mọ̀ọ́mọ̀ dé ní pàápàá jùlọ tí gbogbo ìmọ́lẹ̀ ìrìn àjò tó fi ń wá sílé ayé. Lákòókò gbà tí ó bá sí òtítọ́ nílé ayé mọ́ àìsòtítọ́ yìí kò jẹ́ kó sí ìgbàgbọ́ àgbára wa gbọ́ torí pé irọ́ la fi pilẹ̀ gbogbo nǹkan. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tá a fi rọ́ tàn mọ́lẹ̀ rẹ̀ fáyé. Òkò tó rọ́ ti wá já ní ìsìn bèbí ti ṣẹ́jú oníkálukú ní nǹkan ti yé ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ti sú àwọn èèyàn. Enínú Ọ̀rúnmìlà nígbà tí àfòmọ́ tó máa fegbò lélẹ̀ tóun fá tóun ṣe lálàyé nígbà tó jẹ́ pé kò ní sí ti ń jẹ́ Ọlọ́run bàbá mọ́ Ọlọ́run ọmọ ló kù tí ọmọ wa. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Ṣé ẹ mọ̀ pé nígbà ìjọ́un bàbá ẹni máa bẹ ọmọ níṣẹ́ ọmọ sì máa wúlò fún bàbá ni títí tí ọmọ fi lọ sí ibùjókòó rẹ̀ yálà ó fẹ́ lọ rè fẹ́ aya tàbí ó fẹ́ lọ rè ní ọkọ
láti máa lọ sílé ọkọ ni lọ́mọ sì máa ń wúlò fún òbí. Ọ̀pọ̀lọpọ̀ ṣe ló máa bá òbí ẹ̀ ṣe. Ọ̀rúnmìlà ti mọ bí àkókò yìí bí ó sì rí àti tọjọ́ iwájú gangan. Ifá ti sọ sílẹ̀. Bàbá rẹ̀ nìyẹn ti ń sọ pé Ifá ò sọ̀rọ̀ mọ́ tàbí Ifá ò wí nǹkan kan mọ́, irú ẹni bẹ́ẹ̀ ń fẹnu rẹ̀ jàngì ni. Ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ ó ní kí wọ́n jẹ́ kó wọ́n mú ọba káwa wò bọ́yá yóò rí ilẹ̀ àbí kò ní rí ilẹ̀. Àpárá ọ̀rọ̀ ni. Jẹ́ ká gbé Ifá wá, jẹ́ kí Ifá yan ọba, ẹni tí Ifá bá mú ká fi jọba ní tòótọ́. Ìwọ náà wàá mú lọ́nà tiẹ̀ náà bó ti ló mu. Tàbí kẹ́nìkan jókòó kó ní kọ́lọ̀ wọn yàn fóun. Ìkan ọ̀lẹ́ran lẹ́yìn ọrùn ju ara wọn lọ. Ifá ní yàn èèyàn kì í fi owó, ọjọ́ orí, ipò tàbí rìn àjò fi mú rìn àjò yẹn. Ifá ló lè sọ ìtumọ̀ bọ́rọ̀ bá gàgà tó bá gògò kó lè bá sí lójútùú. Ọ̀rúnmìlà ọwọ́ ń jẹ́ kó wá pé nígbà tí ò ní sí Ọlọ́run bàbá mọ́tọ́ ẹ̀pọ̀ Ọlọ́run ọmọ ni ó wà. Gbogbo ìgbà yẹn lọ́jọ́ téèyàn bá ti bímọ kalẹ̀ lọ́mọ ti máa wúlò fóbì. Ṣùgbọ́n láyé tá a wà lẹ́nìí òbí ní wúlò fọ́mọ o. Lọ́jọ́ tá a bá ti bímọ láti bẹ̀rẹ̀ ìnáwó. Tó bá tún wá tún tábù ṣe gàrà tó wọ́n bá tún wọlé ìwé èèyàn tọ́ tí ó fi ka prem school ilé ìwé ẹlẹ́kọ̀ọ́bẹ̀rẹ̀ yóò tó bọ́ sí girama. Ńgbọ̀ tó bá tún kàbẹ̀ yẹn tán ni ó wà tún bọ́ sí ilé ìwé ẹ̀kọ́ gíga yunifásitì. Tó bá tún wá kàwé yìí tán sọ́pọ̀lọpọ̀ ọmọ ní tó wá tún ríṣẹ́. Ẹ wò gbé ayé tí wọ́n ń gbé. Òbí ó tún dúró ti ọmọ títí tọ́mọ fi tún máa lọ sí ibùjókòó rẹ̀ ni tàbí tí ó fi tún wà ní òmìnira tara tiẹ̀. Ẹ wá wo bí ìta abálẹ̀ ayé dé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé lé ọkọ tàbí ibùjókòó wọn ní àwà tó yẹ pé wọ́n tún padà wá sílé òbí pé mọ́mì nǹkan rí bákan o. Tí ìyẹn ó tún sọ pé ọyá wa tún gbèlùbọ́ wá gba kíní sáàmọ́ gbé lọ kí wà àtọkọ rẹ kẹ́ ẹ mọ́ lọ rèé jẹ́. Òbí ní wúlò fọmọ láyé tá a wà lénìí. Kékeré nínú ọmọ lẹni tí ń wúlò fóbi rẹ̀. Ara àwọn ìrìn àjò yìí tí Ifá fi lóun dé láti tún wá tún ayé rọ bí ẹni rọ agogo nìyẹn. Bàbá nígbà tẹ́ wá sọ pé òkúta inú omi tí ń rú ṣẹ̀gìṣẹ̀gì, ìgbà wo lòkúta inú omi tí ń rú ṣẹ̀gìṣẹ̀gì tí wọ́n fa tó tún fi ń pòwe fún wa yìí. Ó ní nígbà yìí ní àkókò tó jẹ́ pé àkókò tó jẹ́ pé owó ò ní wúlò fún olówó mọ́ ṣùgbọ́n ẹni tí ò ṣiṣẹ́ ńlówó ọmọ wúlò fún. Bàbá èdè yìí ò yé wa. Ọ̀rúnmìlà ní ó lè mọ yé yín. Bẹ́nìyàn bá ṣiṣẹ́ lákòókò tá a wà tó bá lówó ó wá lọ ra ẹṣin ọkọ̀ tó dáa jù. Ta ni ọmọ wá? Driver ni. Gbogbo ohun tí ó sì jẹ́ mọ́tò láyé ààyè tí wọ́n ṣe tó dáa jù lọ́dọ̀ driver ló wà. Convenient ààyè láti jókòó lọ́dọ̀ driver ló wà. Olówó ò ní wá nǹkan rẹ̀ fúnra rẹ̀. Ẹ̀yìn ni ó jókòó sí. Ṣùgbọ́n olówó ó jókòó sẹ́yìn. Ìwọ̀fà tàbí òṣìṣẹ́ ó jókòó síwájú. Nígbà tó bá tó dé pàdé tàbí ibi tó ń lọ ó lè wọnú ilé tòótọ́. Ẹni tó lérò pé kò nẹ́gà kò négù yìí nínú ọkọ̀ tó bá jókòó sí níbẹ̀ ni ó ti ibi ò ní ọmọ paná mọ́tò ò ní ọmọ gbé sí sórí yóò sì gàgá yóò ra ga sí ti àga ni yóò sì sùn. A ní ọ̀gá fẹ́ẹ̀ dé òun ní ń gbádùn owó téèyàn ní ìwọ lọ́ra ṣùgbọ́n ó lò jù ọ lọ. Ilé lolówó kọ́ sílẹ̀ yìí estate lọ kọ́ sílẹ̀ la fà sílẹ̀ yìí ilé ńlá la kọ́ sílẹ̀ yìí àwa gba gateman àti housegirl pé kọ́ máa tún lé ṣe. Ọlọ sílùú òyìnbó ọlọ́rẹ̀ lóṣù mẹ́jọ nínú ilé tí wọ́n pàtàkì mu tó pè ní special room. Àwọn ní ọmọ tí wọ́n ń ṣe ń bẹ̀ èmi ò fẹ́ sọyún wọ́n ń tún lé ṣe dì ọ́ náà ni. Mélòó lẹ̀dá ó gbé mélòó lẹ̀dá ó sùn. Àwọn òwe wọ̀nyí l'Ọ̀rúnmìlà ló pa fún wa pé tó bá ti tó àkókò yìí òun fá ó padà dé. Ẹ wá wo gbogbo àrìn àkókò tá à ń sọ yìí ẹ rí i pé Ifá Ọ̀rúnmìlà ó ti padà dé ní tòótọ́. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àǹfààní ò sí fún wa lórí rédíò wọn á ní bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ kan lórí rédíò wọ́n á gbé wọ́n fa ìní ẹ̀ nǹkan báyìí ni wọ́n ṣe bọ́ bá ń bẹ lórí tẹlifíṣàn guideline ọ̀rọ̀ báyìí ló fi lè sọ̀rọ̀ ṣùgbọ́n lórí afẹ́fẹ́ lákòókò tá a wà yìí oníkálukú ní ń sọ̀rọ̀ ní ń ṣàlàyé ohun tó rújú. La fi dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ẹ̀dá tó bá nawọ́ báyìí tó ní kọ́mẹ́nì kejì ọmọ kọjá níbi tó mọ̀ iná ni agbára rẹ̀ mọ̀. Bá a ṣe wá ń ṣàlàyé yìí tó yẹ ti ń jẹ́ ìṣẹ̀ṣe tí ń yí ayé nígbà tó bá yá gbogbo ọ̀nà láti má jẹ́ kí ìṣẹ̀ṣe ó gòkè yọ padà dópin jọ kan náà ni.
ẹ wo bí tá a tún bẹ́ẹ̀ lé ayé dé inú ètò àtún jà sí láyé lónìí kí muslim ticket christian ticket tá à ń sọ ká bá a ṣe ń sọ ohun a ní ẹ̀sìn nìṣòro orílẹ̀-èdè wa tá a ní ọ̀pọ̀lọpọ̀ ńlá àgbàlá ń sọ pé kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́ jẹ́rọ́ bí kì í sòótọ́ oníkálukú alárí bí ṣe ń lọ bẹ́ẹ̀ bá kàn tiẹ̀ wá fẹ́ ṣe èyí tí ó dáa jù ẹ tiẹ̀ pa mùsùlùmí àti christianity yẹn ẹ pátì ká wá mú oníṣẹ̀ṣe kan ká ní kó wá dolórí lé wa lórí ẹ tiẹ̀ lọ́ọ̀rẹ́ ẹ tiẹ̀ já dánwò kórílẹ̀-èdè nàìjíríà ká ṣe ká wá wò bóyá yóò dáa tàbí kò ní í dáa kí ọlọ́run olódùmarè kó ràn wá lọ orúkọ mi ò yí padà evangelist babawo adéifá ìwà lẹ̀sìn àtúwàbà fẹ́nìkọ̀ọ̀kan wa ire o.